ọpẹ́ o gbogbo ọmọ Yorùbá. ọpẹ́ 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 o. Pàkúté tí wọ́n dẹ fáparò ó padà mú agílétí. Ọ̀nà tí wọ́n gbà láti fẹ́ mú Bọ́lá Ahmed Tinubu ọmọ olódò dẹ́balẹ̀ rèé. Abalajọ tí wọ́n fi ń lù sọ́tún tí wọ́n ń lù sósìn tí wọ́n ń ṣe báyìí lónìí tí ìpààyàn yìí ti wá pọ̀ jù níran Yorùbá. Ìjínigbé ló níranran. Bẹ́ẹ̀ ni odidi ìlú bíi 8 náà ti gbà pátápátá nílùú Kwara, tó sì jẹ́ wípé à ń wò pé Bọ́lá Ahmed Tinubu ààrẹ ilẹ̀ Nàìjíríà, ṣé ẹ̀yin tẹ́ ẹ wá láti ilẹ̀ Yorùbá ṣé ò sáṣẹ ni? Àṣé àwọn kan ń bẹ tí wọ́n jù lọ nílé àpáta agbára tí wọ́n jẹ́ ìran Fúlàní. Ẹ wo ibi tí wọ́n bá yọ o. Wọ́n pààyàn ní Plateau, wọ́n pààyàn ní Kogi, ní Niger àti káàkiri nígbà tí ìjọba ti Bọ́lá Ahmed Tinubu yìí lè ti gàgàrà. Àmọ́ lọ́nà ẹ̀yìn ọ̀rẹ́yìn òun gangan òun ni wọ́n tún wá dẹ pàkúté fún. Ọlọ́run ó ṣeun, pàkúté tẹ́ ẹ̀ dẹ fáparò àgílétí ló mú. Pàkúté wọn ti mágílétí. Pàkúté tí wọ́n dẹ fún Bọ́lá Tinubu ó ti padà mú wọn lẹ́sẹ̀. Ẹ̀rí ẹni tó dẹ ọwọ́ ti tẹ̀ ẹ bọ́ bí ẹ wá wò ó. Ìní gbà yín lásìkò. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ wá wò ó lẹ́yìn tẹ́ ẹ bá kó ń bẹ̀ máa gbé yín débẹ̀ bẹ̀ nìkan kọ́ la máa yà lónìí. Máa gbé yín ẹ wá wo bí wọ́n ṣe kó òbítíbitì àwọn ọmọ Fúlàní tí wọ́n ti wọlé sílùú Ìbàdàn báyìí. Kí ni Olúbàdàn ń dá ẹ̀ṣọ́ aláàbò lẹ̀ sí? Àwọn Fúlàní ní ọ̀dà bọ́ ọ ṣe ń dá ẹ̀ṣọ́ aláàbò lẹ̀ sí, bẹ́ẹ̀ làwa náà máa fún wọn ní gbódídíṣán, bẹ́ẹ̀ làwa máa kó àwọn èrò wọlé wá bá ọ níbẹ̀. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Ẹ kọ́kọ́ bá ń wò ó pàkúté tí wọ́n dẹ sílẹ̀ fún Bọ́lá Ahmed Tinubu. Mo ń padà bọ̀, òun rèé. Mr. President, the solution to this problem of Plateau lies with the Plateau people. If we are ready for it, we'll provide a solution to you, Mr. President. And that is why the suggestion that let's have a closed-door meeting in Abuja, and we will tell the truth. We will say the truth, so that at the end of the day, as we gather here, everybody will make a commitment that no more on the Plateau. It is not security that will bring peace. Ẹ káàbọ̀ padà. Ẹ wo bí ẹ gbọ́ nǹkan tí ẹni tí bàbá yìí sọ. Tí àṣé pé wọ́n mọ ìdí àti ohun tó fà á tó fi jẹ́ pé ìpànìyàn ní Kogi, Plateau, Kwara àti káàkiri tó fi lemọ́lemọ́. Ẹ wá wò ó, wọ́n wá ní tí Tinubu bá fẹ́ kíkiní yìí ó dúró. Iṣẹ́ gbàgbé pé a gbé fídíò kan jáde ní nǹkan bí ìjẹta àbáná, ibi tí bàbá Bọ́lá Ahmed Ṣẹ́gun Àrẹ̀mọ Ọbásanjọ́ ti yarí pé kì í ṣe ọ̀rọ̀ negotiation, kì í ṣe ọ̀rọ̀ pé à ń jókòó ní tẹ́bìlì po ló lè sọ́ọ̀fù ẹ̀. Àwọn náà tí wàá fẹnu ara wọn sọ báyìí wípé kì í ṣe ọ̀rọ̀ pé ẹ wá ẹja yí tàbí ká jókòó yí tábìlì po àbí ẹja wọ́n ní rárá o. Sáàbàdà wọ́n ní kò rí bẹ́ẹ̀. Àmọ́ ohun kan tó lè sọ́ọ̀fù pírọ́blẹ́mù tó wà nílẹ̀ yìí, òun ni pé kí Bọ́lá Ahmed Tinubu kó máa bọ̀ wá nínú yàrá kan, kí wọ́n wá jókòó ní àwọn kan òun kan. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Ṣé wọn ò ní po tíì fún bàbá mu? Àbí kí wọ́n gà á lọ́rùn mọ́lẹ̀ ńbẹ̀? Torí ibi tí wọ́n ó ti jókòó tí wọ́n ó ti sọ̀rọ̀ yìí, oníròyìn ò ní síbẹ̀. Ó ṣeé ṣe kí ọ́dìlì kankan má wà ńbẹ̀ kó jẹ́ àwọn ti ká lára wọn ni. Ǹjẹ́ kìí ṣe pàkúté náà dẹ́lẹ̀ yìí? Aránmọ lórí oko dé tòrutòru. Ẹgbọ́ àbẹ́ ẹ̀gbọ́, ẹ worú páńpẹ́ pàkúté ẹlẹ́nu jágàmù tí wọ́n dé kí wọ́n kẹ́lẹ̀. Pé tó o bá mọ̀ kó ká ẹ láa pé wọ́n ń pa ìran, wọ́n da ìlú mọ́ ẹ lórí, máa bọ̀ já jókòó káyé tábìlì po.
lórí ọ̀rọ̀ lórí kíni on top waiting bí ọ̀rọ̀ àwọn olóyìnbó. Ẹ wo pàkúté yìí, ẹ wo ọ̀nà tí àwọn ọ̀ràn Fúlàní yìí gbà tí wọ́n fi fẹ́ mú Bọ́lá Ahmed Tinubu balẹ̀ ọ̀kan nu. Ẹ wo bòmíì tí wọ́n ń gbà náà léyìí tí wọ́n mú kétò láti lè gbógun ti wá nínú ìran ìta àti ìran Yorùbá wa yìí. Ẹ wá wo àwọn Fúlàní òbítíbitì tí wọ́n rù wọlé, tí wọ́n kó wọlé, máa fi fídíò wọn hàn yìí dáadáa bí wọ́n ṣe kó wọn wọlé, bí wọ́n ṣe kó àwọn Fúlàní yìí wọlé, tí ó jẹ́ pé ọjọ́ orí wọn kò kọjá ọdún méjìdínlógún, ìyẹn 18 years. Ẹni tó kú dàgbà jù nìyẹn. Ọmọ ọdún 11, 12, 15 ni wọ́n pọ̀ jù níbẹ̀. Ẹ wo bí wọ́n ṣe rù wọ́n wọlé bí bàbá ìṣùá wọ orílẹ̀-èdè Yorùbá, ìlú ilẹ̀ Yorùbá. Bàbá wa Professor Banji Akintoye, bàbá yìí nínú fídíò wọn kan tí mo gbé jáde tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá ti wò ó, bàbá yìí sọ pé wọ́n ti ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà ilẹ̀ Yorùbá lóríṣiríṣi àti àwọn ọba lórí ètò ààbò. Mò ń bọ̀, ẹ kọ́kọ́ wo fídíò bí àwọn èèyàn yìí ṣe wọlé, bí wọ́n ṣe wọ orílẹ̀-èdè Yorùbá, ìyẹn ni pé bí wọ́n ṣe wọ ilẹ̀ Yorùbá. Òun rèé, ọ̀yá ẹ̀ṣọ́ ń bẹ̀. Ẹ káàbọ̀ padà, ṣé bẹ́ẹ̀ ti rí wọn? Ẹ wo bí wọ́n ṣe wọlé, torí pé wọ́n rí wípé tó irú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà, wọ́n wò pé gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó ká kọ́ńplimẹ́ǹtì effort ìjọba. Àwọn náà tún gbé àwọn fìgìláńtì ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé, wọ́n kó wọn jọ wípé ẹ̀yin ẹ máa mójútó agbègbè inú síríìtì láti máa rí pé àwọn ẹ̀sùn kéékèèké bí kìnnìkẹ́ máa àtẹ́ǹdì sí. Ni wọ́n fi pè wọ́n wọlé. So fún ìdí èyí àwọn èèyàn yìí wá kúkú wá rò pé ẹ jẹ́ ká kú wá lọ reinforce wá. Wọ́n ti rù wọ́n wọlé báyìí. Àmọ́ béèrè tá a bá máa béèrè lọ́wọ́ ara wa ni wípé nígbà tá a bá fọdún mẹ́ta pilẹ̀ wèrè, ọjọ́ mélòó látorí wèrè wò lórí pápá? Ìjọba Nàìjíríà tí à ń dúpẹ́ lọ́wọ́ wọn lábẹ́ aláṣẹ Bọ́lá Ahmed Tinubu, tí lẹ́yìn ìgbà tí wọ́n fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sílẹ̀ wípé tó àwọn yọ̀ǹda tinútinú tọkàntọkàn gbogbo ara àwọn pé kí olóyè ọmọ arìn kan máa yan fanda. Lẹ́yìn èyí láti ìgbà yẹn títí di àsìkò yìí, ìrètí ọmọ Yorùbá ó dàbí pé ṣé káwọn sọ pé ṣé kò máa ṣáko báyìí, torí àwọn ọmọ Yorùbá ti ń retí pé ó yẹ ká ti rí bàbá yìí ní gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ọ́n kó ti bẹ̀rẹ̀ sí ní dá sẹ̀ríà fún àwọn ọ̀daràn karambání tó wà káàkiri yìí. Àmọ́ ìlérí ṣáà ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ipa yẹn takuntakun tí ẹ gbé, àwọn ọmọ Yorùbá ti rán wa sí yín pé kí ló ń dá ìrù ẹkùn dúró. Látọ̀dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti gbogbo àwọn akọni ọmọ Yorùbá tí wọ́n ti ṣe tán. Torí náà rèé òun là ń wòye, à ń wò ó bọ̀, ká sì máa wò Abíọ́lá à ń wò títí tó fi kú sẹ́wọ̀n.
tẹ́ ẹ bá ní ká máa wò ó títí tí ká máa wò ó bọ̀ àwọn èèyàn yìí náà ti wọlé báyìí òun ló jẹ́ pé wọ́n ń kó wọn wọlé lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n lójoojúmọ́ báyìí ló kọ pétò ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé màálù ni wọ́n fi ń kó wọn wọlé tírélà tó bá kó màálù dé iná làwọn náà ń tẹ̀lé wọlé. àwa jẹ́ kí n sọ pé ìran mi sì kúkú gọ̀ ṣùgbọ́n àgọ́ ohun tá a máa jẹ ló gọ̀ wá àmọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìjẹ́ ó tọ́ tó tọ̀nà kó yẹ kó jẹ́ bẹ́ẹ̀ débi pé a fi wá fi ohun tí a fẹ́ jẹ àpáàtì ohun tá a máa jẹ àfilẹ̀ ohun tá a máa jẹ lókùn tá a lé àwọn ìjọba wa sì kọ̀ torí pé wọ́n ní ẹ̀ṣọ́ aláàbò tó dájú tí irinṣẹ́ sì ń bẹ lọ́wọ́ wọn àwa aráàlú tá a ní nǹkan kan tá a fẹ́ fi tọ́jẹ́ pé Ọlọ́run nìkan la gbójúlé ń kọ́ báyìí ṣé àwa ní àwọn máa wò ni ṣé máa wò wá báyìí ẹ sì máa pariwo pé ẹ̀yin làṣíwájú wa ó bá ti pé ọ̀rọ̀ ìdìbò dé ẹ máa sáré kàbàkàbàkàbà ọ̀dọ̀dọ̀ tiwa àwa ọ̀dọ̀ ta ni káwa wá sá sí òun ni wọ́n ti ń múra báyìí láti pa Bọ́lá Ahmed Tinubu ara plan nìyẹn wípé ọyá ìwà kájókòó káyé tábìlì po ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ àṣírí tẹ́ ẹ fẹ́ sọ ẹ̀ ṣe sọ gbangba kí gbogbo ayé ó rí ìyẹn ká sọ pé ológìnní tó fẹ́ pa màálù kí n kojú gbogbo ayé ó tó ó ṣe já àbọ́síkọ̀rọ̀ sọ àbọ́kọ̀rọ̀ sọ lẹ fẹ́ fi ṣe èyí tí ṣe tí ọ̀jẹ́ wípé gbangba ni bẹ́ẹ̀ ṣe wá kó wọn wọlé yìí tẹ́ ń kó àwọn akàràǹbà ní ọmọ ìlú yìí wọlé láti wá ṣe ìyẹn àyẹn ni pé láti wá ṣe ìran Yorùbá ní ṣùtá léyìí tí ò sì lè ṣeé ṣe tí àwọn alálẹ̀ ò ní gbà fún yín àmọ́ àwa ń sọ fàṣìkò yìí sọ pé kí nìdí tí ààrẹ ò tí ì kówó àwọn nǹkan èròjà àti pé ọyá ìṣó níbẹ̀ lé olóyè Sunday Adéyẹmọ lọ́wọ́ torí ohun kan ló dá èmi lójú wípé ká sọ pé wọ́n ti fún bàbá yìí ní ipá àtagbára tán pátápátá tí wọ́n ti gbé agbára wọ̀ ọ́ wípé ọyá mo mọ̀ pé a ti máa gbọ́rò ó bẹ́ẹ̀ ni aṣàjẹmàṣẹ ni awékòkò lójú ọlọ́rọ̀ ó yàtọ̀ sáfẹnujẹ́ afẹnujagun èèyàn is a man with action òun làwa mọ̀ sí àbí ṣé kìí ṣe pé àwọn kan tó tí wọ́n ń wá sẹ́yìn wọ́n ti tún wá ń lọ́bì lọ́kòkó wọ́n tún wá ń dáná ọ̀tẹ̀ kan pé ṣe bó ti fílẹ̀ ìyẹn náà tó má tún gbé kinní fún un mọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu ìrọ̀rùn ẹgí ni ìrọ̀rùn ẹyẹ bórílẹ̀-èdè Yorùbá bá dúró ìyẹn ni pé ìlú Yorùbá bá làáfíà bá tẹ̀ tó bá dúró dáadáa lẹ́yìn 30-31 tẹ́ bá kúrò lórí àlééfà gbínà ẹ̀lẹ́ padà sí bẹ́ẹ̀ gbàbẹ̀ lọ ìlú òyìnbó ẹ padà wálé ni bílùú ọ̀bá tòrò tẹ́ ẹ bá darúgbó sílùú òyìnbó ń jọ ẹ bá lọ tílùú ọ̀bá tòrò tí wọ́n bá gbé yín bọ̀ lórí airport níbi tí àwọn Boko Haram wà wọ́n gbẹ̀san lára yín ó lè jókòó yín ni wọ́n padà gbà nígbà yẹn lóòótọ́ ẹ ti dàgbà ẹ ti darúgbó kùjẹ́kùjẹ́ bẹ́ẹ̀ ni àmọ́ irú àsìkò tẹ́ wà yìí ẹ ṣe dìde kẹ́ gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé ní kíákíá báyìí ẹ wo bí wọ́n ṣe ń gbé òyìnká yín ẹ wo bí wọ́n ṣe ń mú ìjọba yín tí wọ́n sì ń ba rẹ́kọ̀dù ìjọba Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń bà jẹ́ bàbá adìẹ tó ń yàgbẹ́ sínú kòkò ọbẹ̀ kò rántí pé sàárè òun lòun ń bàjẹ́ àwọn ọ̀ràn burúkú yìí tí wọ́n ń ṣe léyìí wọn rántí pé ìran àwọn làwọn ń bàjẹ́ àmọ́ ṣá o bá a bá bẹ̀rẹ̀ bí abẹ́rẹ̀wé yóò padà dé ọ̀dọ̀ ọ̀ràn Yorùbá torí tá a bá máa porí ajá a gbọ́dọ̀ porí ìkòkò tá a fi sè é tí wọ́n bá ń kọ̀tàn láàrin 2023 sí 2031 wọ́n á máa kọ́ pé ọmọ ọ̀ràn Yorùbá ló wà ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n ti pa tí wọ́n ti gbéra wọn tí wọ́n pa wọ́n yìí àwọn tó jẹ́ pé wọ́n kàn wọn ṣe gbé wọn tí wọ́n fi pa wọ́n gbogbo àwọn ọ̀rẹ́ yìí ò lè gbàgbé àwọn ọdún tí wọ́n pa wọ́n ìjọba tó wà lórí àlééfà nígbà náà ìran tó ti jáde nílẹ̀ Nàìjíríà
bí nàìjíríà bá tilẹ̀ pín òun ó sì máa rántí pé orílẹ̀-èdè kan wà tá a pè ní nàìjíríà kó tó di pé yorùbá jáde, biafra jáde, ìlú báyìí jáde nínú ẹ̀. ẹni tó sì ṣèjọba nígbà náà orúkọ rẹ̀ a máa jẹ́ báyìí. ẹ dákun bàbá, ojú wo la fi wò ó, ọwọ́ wo la fi jẹ́, báwo la ṣe rìn? ẹ tètè wá solution sí ọ̀nà táwọn ará bí yìí ń gbà wọ ìlú ilẹ̀ yorùbá pọ̀, ó ti ń pọ̀ jù. ẹ̀yin gómìnà, eré second term ni mí ń sá, òmí ń sáré ẹni tó máa succeed ẹ̀ lọ́wọ́ ọ́fíìsì, ìyẹn èèyàn tó máa fi rọ́pò tí ẹnu ọ̀kà. ẹ ti gbàgbé, ẹ gbàgbé ìpìlẹ̀, ẹ gbàgbé àjọsọ, ẹ ti gbàgbé ìlérí. orílẹ̀-èdè yorùbá ní kíákíá. ẹ ṣé mo dúpẹ́, á tún pàdé. Ó dàbọ̀.